yo. Hip-hop encore. C'est quoi du beat? C'est quoi du beat? C'est quoi du beat? She woman from Highland to mainland. She support me. Ọ̀gá, ṣé ẹni gbogbo lè lórí ibú ni ìmọ̀ gbó? Mo gbọ́ jọ. Ṣé support me? Alábúlé gbà láti ní ṣùgbọ́n 50 naira ni. Ọ̀gá, gbóyìn máa ẹ̀ fi ń kọ́. Ìbá sọ̀fẹ́ sórí ibú. Ọ̀gá, ẹ̀mú gbósẹ̀. Sọ̀fẹ́ sórí ibú gan. Kí wàá kú torí fáǹsì. Ọ̀gá fáǹsì ń wò wá ẹ̀mú gbósẹ̀. Kí máa lè mú yọ. Ṣẹlẹ̀ wá sáà ń wò yìí. Olórin ńlá ni wá. Ọlámídé gan. Ń bẹ́lẹ́gbẹ̀ wá ni. Èmi mo kọ́ Lámídé iṣẹ́ mi kọ́ fẹ́ gara ni. Yọ. Kí ló sọ? Igbe lè tẹ̀ kú lórí. Ó ti ya wọlé. Ìmá fi mílẹ̀ ní gbogbo. Sorry. Ìmá jẹ́ kó rí ẹ pé má fún mi ní igbó. Yọ. So fẹ́ kí n kú torí pé mo fẹ́ àwọn fáǹsì gba tèmi ni. Yọ. Fẹ́ láìpẹ́.